Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba nípa ìsù ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aláàánú jùlọ. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá aṣáájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam, àwọn ará ilé ànábì àti àwọn tó jẹ́ àwọn sàábé fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tó gba tọ́lọ́run lódodo àmín. A kí n káàbọ̀ lálẹ́ yìí, ọba tó tún ní ká pàdé lórí ètò wa tá a ti máa ń dá wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. Lónìí a kí wa kú palẹ̀mọ́ ọdún tuntun tá a mọ̀ sí ọdún Islam. A ti ṣe ọdún àwẹ̀ kọjá, a ti sọdún iléyá kọjá. Tá a bá ti wá sọdún iléyá tán, ó yẹ ká mọ̀ pé ìparí oṣù ọdún ti Islam la máa ń ṣe ọdún iléyá tá a mọ̀ sí 10th Zulhijjah. Òní ni bíi 25th of Zulhijjah, tó ṣe pé níjọ́ mẹ́fà báyìí ọdún tuntun wọlé ni tá a mọ̀ sí ọdún 1445 years after the hijrah of the Holy Prophet Muhammad sallallahu alayhi wa sallam láti ìlú Mecca lọ sí Madina. Tó pẹ̀lú mi ní alẹ́ yìí, àwọn tán tún kún mi láti ṣe ètò lónìí gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tó wà nínú Hijrah Organization of Nigeria. Lápá ọ̀tún mi mo ní ẹnjìníà là á máa pè wọ́n, bọ̀tẹ̀ mímọ̀ pa àfáà ni wọ́n, kódà ìmáàmù ni wọ́n pẹ̀lú. ẹnjìníà Imam Abdul-Yasar Rẹ̀mílẹ́kún. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Marhaba bikum ya Sheikh. Hajiya Salamat, àwọn wọ́n jẹ́ ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ Hijrah náà, bí ẹnjìníà náà ṣe jẹ́ ni àwọn náà jẹ́. Hajiya Salamat, assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A kí n káàbọ̀ sórí ètò yìí o. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá nílé, Hijrah kù jọ́ mẹ́fà pẹ̀lú ògo Ọlọ́run. Jọ́ mẹ́fà yóò sì máa jẹ́ ọjọ́ àlàrúbà tí ọdún tuntun Islam tá a mọ̀ sí 1st of Muharram tí ó bẹ̀rẹ̀. Bó bá rí bẹ́ẹ̀, kí a ké sí ọ̀kan nínú àwọn àlejò wa lálẹ́ yìí, ẹnjìníà Abdul-Yasar Rẹ̀mílẹ́kún, kán pa wá létí yín kí ni jẹ́ Hijrah àti pé kí ni pàtàkì rẹ̀ fáwa mùsùlùmí. Akramakallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Àmín. A dúpẹ́ fún Ọlọ́run, Alhamdulillah. ọba tí ó ní kápá gbogbo nkíhun. Òun lọ́ba tí ó sọ Al-Qur'ani kalẹ̀ fún Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. ó sì kọ́ Ànábì Muhammad sallallahu alaihi wa sallam bí ó ti ṣe jíṣẹ́, ó sì jíṣẹ́ náà. Ọlọ́run sì ní kíṣẹ́ náà kó lábàáyọrí sí dáadáa. Ló fi já sí wípé gbogbo ń tá a mọ̀ lénìí nímọ̀, Al-Qur'ani ni ìyá gbogbo mọ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí tí gbogbo wa ti mọ̀ kákan rí lérè fèé. Nígbà tó bẹ̀rẹ̀ sí jíṣẹ́ ní Mẹ́kà fáwọn èèyàn rẹ̀, gẹ́gẹ́ bá Al-Qur'ani ti pa á láṣẹ. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Wa anzir ashiratakal aqrabin. Àṣẹ tọ́lọ́run kọ fún Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ni bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ẹbí rẹ bẹ́ẹ̀ ṣe súnmọ́ra yín tó, ibẹ̀ ni o ti bẹ̀rẹ̀ iṣẹ́. Àkọ́kọ́ ẹ̀kọ́ táwa mùsùlùmí ọkọ̀ nù
kálukú ó bẹ̀rẹ̀ sí kọ́ inú ilé rẹ̀ lẹ́kọ̀ọ́ kó tó lóun máa lọ sí wáàsí níta. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jíṣẹ́ fáwọn àjọ rẹ̀, àwọn kan gbàgbọ́ àwọn kan ò gbàgbọ́, wọ́n wá bá a débi pé wọ́n wá ń lépa ẹ̀mí rẹ̀. táwọn Kùránì sọ fún wa pé wa iz yamkuru bika alladhina kafaru liyuthbituka aw yaqtuluka aw yakhrujuka wa yamkuruna wa yamkuru Allah wallahu khairul makirin. wọ́n pète pèrò pé ẹjẹ́ á lé jáde, ẹjẹ́ á pa á, ẹjẹ́ á sẹ́ndì ẹ̀ sí ẹ́xáìlì kó tiẹ̀ kú ká mọ́ gbúrú ẹ̀ mọ́ rárá. ta ni ń ròyìn eléyìí fún anú Al-Qur'ani náà ní ń ròyìn ẹ̀, Ọlọ́run náà ni Ọlọ́run tó dáa náà ló ròyìn ẹ̀ fún wa. èmi tí mo sọ fún ẹ lórí ètò yìí pé àwọn ò ṣe nǹkan kan àfi tí ọba tó dá wa. ntọ́nà wa ni Mashallah. Al-Qur'ani náà ló jẹ́ àmọ̀ bẹ́ẹ̀. nígbà wọn wá pète pèrò tó di pé wọ́n fẹ́ pa á, lọ́lọ́run wá pa á láṣẹ pé jáde fún wọn. àwọn ìjáde kan ti kọ́kọ́ wáyé before the final one tó wá lọ sí Mọ̀dínà. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lílọ Mọ̀dínà gan-an la wá fi ṣe pointer, òun la fi ṣe starting point tá à ń fi ń ka kàlẹ́ndà hijira. èyí ń lójó já sí wípé Al-Qur'ani tó sọ fún wa pé inna iddata shuhuri inda Allahi isna ashara shahran fi kitabillahi yawma khalaqa as-samawati wal ardi fihima arba'at hurumun. tó ó ti já mọ̀ pé bóun ṣe dáyé oṣù 12 lòun dá fún wa táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a máa fi ṣòǹkà bọ́jọ́ ń bá ń tí ń lọ bóṣù ń bá ń tí ń lọ. ó wá nínú 12 yìí àwọn 4 kan bẹ tóun ṣàlẹ́ṣà tí wọ́n jẹ́ oṣù àbẹ̀wọ̀. ibẹ̀ ni àwọn mùsùlùmí tí wọ́n tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tá ànábì lọ tán ni wọ́n á rí i pé bó láti mọ wá kà èwo láì ṣe nọ́mbà 1. wọ́n á bẹ̀rẹ̀ sí kà láti gbà tá ànábì ṣe hijira lọ Mọ̀dínà sallallahu alaihi wasallam. nítorí wípé hijira lílọ Mọ̀dínà òun ló fẹsẹ̀ rinlẹ̀ ju àwọn èyí tó ti ṣáájú rẹ̀ lọ. wọ́n ti kọ́kọ́ ṣe àwọn kan lọ Tọ́ìf, àwọn kan lọ Abisinia, ànábì fúnra rẹ̀ náà òun náà lọ Tọ́ìf. tó àbàbọ̀ rẹ̀ nínú wa ni ti Mọ̀dínà tó wá jẹ́ pabambarì tọ́lọ́hún ti wá tẹ́lẹ̀ kalẹ̀ dé lọ́hùn. Ọlọ́run ti tẹ́lẹ̀ dé àwọn tí wọ́n gbà lálejò àwọn là ń pè ní Ansar, àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n jíjọ ṣípò padà kúrò Mákà lọ sí Mọ̀dínà àwọn là ń pè ní Muhajirun. ìṣípò padà kúrò ní Mákà lọ sí Mọ̀dínà yìí kìí ṣe ti bẹ̀rù o kìí ṣe tójó o, àmọ́ láti dáàbò bo ẹ̀sìn rẹ̀, ẹ̀sìn tọ́lọ́run gbélé lọ́wọ́ pé kó wá fi jíṣẹ́ kó sì tẹ̀lé tọ́lọ́run bá sọ fún pé jáde fún wọn. kúrò fún wọn torí kíṣẹ́ tí mo rán kó lè rí i jẹ́ kí ìgbékalẹ̀ ìjọba Islam kó lè rọrùn lọ́lọ́run fi ní kó máa lọ sí Mọ̀dínà. ńgbò ó sì débẹ̀ Ọlọ́run gbà láàyè, Ọlọ́run ní kí oríṣẹ́ náà jẹ́ òun lójú ó di ohun tó pàtàkì sáwà mùsùlùmí tó fi já sí pé òun là ń fi ń ka òǹkà kàlẹ́ndà wa. Ọlọ́run kó má ṣàgbà lẹ́sìn fún wa. àmín ya Allah. nínú tí a rí gbọ́ ìmúbọ̀ àsọdọ̀ ìyá wa o, nínú tá a rí gbọ́ ni pé ńjọ́ tá ànábì ó fi wọ Mọ̀dínà àtọkùnrin sallallahu alaihi wasallam àtọkùnrin àtobìnrin ni wọ́n á pàdé rẹ̀, wọ́n sì lùlù pàdé ẹ̀jọ́ náà pé tàlá àlìbádìrò àlẹ́ ìdá. wọ́n fi dúpẹ́ fọlọ́run pé òṣùpá Ọlọ́run gbé iwájú àwọn. tàlá àlìbádìrò àlẹ́ iná mísàní yá tẹ̀lé wàdáì wàjábà ṣukuru àlẹ́ iná. wọ́n dúpẹ́ fọlọ́run mọ́ndà àlìláhìdá. tọ́ ànábì wa ṣe ìjọba lórí àwọn mùsùlùmí àtàwọn tí èsè mùsùlùmí nílùú Mọ̀dínà níwọ̀n bá ṣókí láì ní bá àsìkò jẹ́ pọ̀ torí a fẹ́ sọ̀rọ̀ ìjírà yìí dáadáa. wọ́n ló kópa dáadáa nípa bó sì yẹ kó lórí ó tẹ̀kẹ́ gbogbo èèyàn torí ọba àwọn tó ti gba Islam, ọba Christian, ọba Jew, ọba àwọn ẹlẹ́bọ, àmọ́ ṣèjọba lórí gbogbo wọn torí wọ́n fi ìjọba àwọn lẹ̀ fún pé ìwọ la fi so lórí, wọ́n sì lọ sí dáadáa. àwa fẹ́ gbọ́ látọ̀. a dúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. kọ́lọ́run kó bá wa kẹ́ gbogbo àwọn àgbàlagbà wa tí wọ́n ti lọ. àmín. gbogbo àwọn tó sì kù fún alágbàlagbà Ọlọ́run jẹ́ wọn bá wa jìnnà. àmín ya Allah. ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa nù sírọ́tù Rasul sallallahu alaihi wasallam òun ni wípé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó múṣẹ́ tí wọ́n rán ní pàtàkì kò sì fi ṣayárán bí àwọn Yorùbá ti máa wí. ìgbésẹ̀ 3 tó pàtàkì ló gbé bó ti ṣe dé Mọ̀dínà sallallahu alaihi wasallam.
àkọ́kọ́ iṣẹ́ tó kọ́kọ́ ṣe òun ni bina il masjid ó kọ́ mọ́ṣáláṣí níbi tí mùsùlùmí ó ti máa jọ́sìn fọlọ́run. mọ́ṣáláṣí náà ní ilé kéwà àkọ́kọ́, mọ́ṣáláṣí náà ní jẹ́ center of administration ibi tí ń ṣèlú. ẹlẹ́ẹ̀kejì nínú tá ànábì ṣe ń gbà tó dé Mọ̀dínà òun ni ikhwatul muslimin. ó wá dá ìdàpọ̀ mùsùlùmí kan mọ jọmọ ìyá tó ju ọmọ ìyá ti ẹ̀jẹ̀ lọ. ó mú muhajiru kan ó so mọ́ ansaru kan, ìwọ rẹ̀ lọ́mọ ìyá yín o. kódà tó èdè pọ̀ pé àwọn tí wọ́n lóbìnrin méjì mẹ́ta wọ́n wá ń yọ̀ọ̀da kọ̀ọ̀kan náà wọ́n ń fún àwọn tí wọ́n wá láti Mọ́kà. Allahu Akbar. ìjọmọ ìyá mùsùlùmí yìí wá lágbára lọ́kàn gbogbo àwọn àlùmọ̀ níjọ́ náà lọ́hùn-ún dépò pé wọn èé fira wọn ṣe. Allahu Akbar. ẹlẹ́ẹ̀kẹta ìgbésẹ̀ tá Ànábì sallallahu alaihi wasallam pé ńgbà tó dé Mọ̀dínà òun ni pé ó draft ń tá a mọ̀ lẹ́nìí sí constitution. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló kọ́kọ́ introduce ẹ̀. gbogbo ń tá a lè mọ kàkún fundamental human rights táwa ń kà lẹ́nìí nínú law tiwa Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló kọ́ gbé kalẹ̀. ìyún ló fi fa ọkàn àwọn Yahudi àti Nasara tó bá Mọ̀dínà mọ́ra nítorí pé ó kọ́ kalẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn, ẹ̀tọ́ ẹlẹ́sìn míì, ẹ̀tọ́ ahlul kitab ó kọ́ kalẹ̀ pé bẹ́ẹ̀ bá níyànjiyàn láàrin ara yín tíra yín náà láàfin dá yín lẹ́jọ́. Allahu Akbar. nílò sẹ̀ríà tiwa tíra tiwọn tọ́lọ́run sọ̀kalẹ̀ fún Injil àti Taureta náà ni ó lò ni ó fi ṣèdájọ́ fún wọn. ntẹ́ ilẹ̀ ìgbàgbọ́ nù. ó fún wọn láyè hòríyà freedom láti máa ṣẹ̀sìn tiwọn náà wọ́n sì ń ṣe é. ó fún wọn ní ìdánilójú wípé lópin ìgbà tẹ́ ń bá ti ń bẹ pẹ̀lú wa pẹ̀lú àlàáfíà àwa náà mọ̀ protect àlàáfíà àtẹ̀mí yín. ní sọ pé torí pẹ́pọ̀ tó wà. a sì ní sọ pé torí pàjọ mọ́ ṣẹ̀sìn kan náà tóun tí bó ti já sí pé ẹ̀sìn tẹ́yìn sìn ó yàtọ̀ sí tiwa bó ṣe yàtọ̀ mọ́ òun náà á dáàbò bò yín bọ́tà bá fẹ́ borí yín àníjẹ́kọ̀tà ó borí yín bó ṣe já sọ̀rọ̀ yẹn kó já sí pé bọ́tà bá fẹ́ bá wa náà jà kẹ́ ẹ lè kún wa lọ́wọ́. constitution yìí òun ni wọ́n gbé kalẹ̀ ló jẹ́ kí ọkàn kálukú ó balẹ̀ sànà Muhammad sallallahu alaihi wasallam. ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá a mọ̀ pé ìdí tẹ́ fi máa wo program yìí ní gbogbo ìgbà ni pé bọ́rọ̀ bá ti rí láàsọ bá a bá sì sọ tán a fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni. nígbà tá à ń sọdún iléyá lọ́dún ní tí ìgbọ́rí mọ̀ gbọ́ wọ́n sọ on the network news of the NTA wípé àwọn Christian kan ní church kan ní Kashia yìí wà ní Plateau State àbí nǹkan àbí Kaduna State tá a bá mọ̀ Kashia àti Muslim àti Christian wọ́n jọ ń gbé bẹ́ẹ̀ àmọ́ wọ́n máa takora wọ́n máa bára wọn jà ńgbà àwọn Christian wọn á wo tí wọ́n ó ṣe lọ́dún ní tí wọ́n ò rí nkìtọ̀ ẹ̀yin mùsùlùmí tó bá ti di pé àsìkò ọdún dé a mọ̀ pé ìbáàṣe àwẹ̀ ni ìbáàṣe léyà ni ẹ lọ yídì lọ kírun níbi tẹ́ ẹ ti ń kírun yẹn wọ́n á padà lọ bẹ̀ wọ́n wá lọ san gbogbo koríko tó wà ń bẹ̀ yìí pé àwọn mùsùlùmí ọ̀wà kírun bíi ní ọdún ni so kápẹ́ lọ́túnla ni wọ́n kírun wọ́n sì fi jọ́ méjì wọ́n fi san kó ń bẹ́ àwọn Christian wọ́n lọ san kó bẹ̀ yí pé káwọn mùsùlùmí bá àráyè kírun lọ́nà rọrùn ó sọ wú mi lórí mo ní ní tí wọ́n ń ṣe wọ́n tẹ̀lé ní táwọn Christian àtàwọn Júù tàná tí wọ́n ṣe ní Mádínà nù fún Ànábì sallallahu alaihi wasallam pé Ànábì protect àwọn ó sì máa ṣe dáadáa pẹ̀lú ẹ̀. níjọ́ kan tọ́rọ̀ pàdé wáyé pé àwọn ó ṣe mítìnì táwọn Júù àtàwọn Christian tí wọ́n ṣe mítìnì pẹ̀lú àwọn mùsùlùmí Ànábì ní ẹ máa bọ̀ ní mọ́sálásí ẹ wá ṣe mítìnì ọ̀hún wọ́n sì wọ ọbẹ̀ wọ́n sì ṣe mọ́sálásí wọ́n ṣe mítìnì àsìkò wa tó wọn láwọn fẹ́ ṣe ìjọsìn àwọn sòtò náà kọ́ kánábì ọ̀yọ̀dà àwọn káwọn lọ sí church káwọn lọ ṣe sáfíìsì Ànábì ní bẹ́ẹ̀ tí kọlọ́hún yín ẹ pè nínú mọ́sálásí náà àwọn ọ̀yọ̀dà fún yín bí Islam ṣe rí nìyẹn táwa mùsùlùmí àtàwa Christian tá a bá ti ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ara wa tá à ń sọ lẹ́nu tá a sì ń hù níwà religious intolerance oníráyè àgbà àlàáfíà láyè àgbà pé Ọlọ́run ọba kan náà ni gbogbo wa jọ ń sìn. ìyá wa wọn á níjọ́ mẹ́fà òun là á bẹ̀rẹ̀ ọdún tuntun sẹ́yìn obìnrin kópa nínú ètò mass rally tí mùsùlùmí Kwara fẹ́ ṣe ní jọ́ mẹ́fà yìí. Auzubillahi minash shaitani rajim.
Bismillahirrahmanirrahim. Rabbi ishrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli. àmín. Alhamdulillah, Naam. alhamdulillah, alhamdulillah rabbil alamin. Àṣọpẹ́ fún Ọlọ́run Ọba alhamdulillah. tó dá wa, tó sì tún dá wa sí títí di ọjọ́ òní. alhamdulillah. A dúpẹ́ pé àṣọdún tó lọ pẹ̀lú ìdùnnú àtayọ̀. Eléyìí tó ń bọ̀ yìí náà Ọlọ́run jẹ́ kó bá wa láyé. àmín. Gẹ́gẹ́ bí Ọlọ́run Ọba tó dá wa, Bàláù Tààlà, ó jẹ́ kí a mọ̀ wípé obìnrin a ṣe pàtàkì nínú ìṣẹ̀mí ayé. Nítorí náà ni Ọlọ́run bá ṣe fi odidi àyà kan nínú Al-Qur'an ló ṣe fi dá àwọn obìnrin lórí. súrà lẹ fẹ́ sọ. Súrátù Nìsá ló fi Quran 4 ló fi jin àwọn obìnrin, tó sọ̀rọ̀ nípa bí àwọn obìnrin ṣe ṣe pàtàkì tó. Bá a ṣe ṣe pàtàkì tó náà tó wà ní láàárín àwùjọ ìṣẹ̀mí ayé, a ṣe pàtàkì. Àwọn Yorùbá wọ́n ní ọmọbìnrin, tí ẹ bá tọ́ ọmọbìnrin kan ṣoṣo, ẹ tọ́ gbogbo ayé ni. So tí ẹ bá fún ọmọbìnrin kan ṣoṣo ní ẹ̀kọ́ tó péye, ẹ tọ́ gbogbo ayé ni. Gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè lónìí yìí, tó bá ṣe pé àwọn ọmọbìnrin wa wọ́n ní ẹ̀kọ́ tó yẹ kí wọ́n ní ẹ̀kọ́ Islam láti fi ṣe ìṣẹ̀mí ayé wọn ni, wàhálà àwọn ò ní tó bó ṣe wà yìí. Kí Ọlọ́run Ọba kó ṣàánú wa. Gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn bàbá wa béèrè lọ́wọ́ mi, bí a ṣe máa ń ṣe ní ọdọọdún, a máa ń ní kópa tí ọdún tuntun bá fẹ́ bẹ̀rẹ̀. Torí náà ní ọdún yìí náà, àwọn obìnrin gbogbo ìjọ mùsùlùmí ni a pè síbi rálì tí a máa ń ṣe lọ́dọọdún. Nasfat ni, Korib ni, Fọ́nwàn ni, Alimusnat ni, University Lady Circle, all Muslim organization lóbìnrin ni wọ́n la pè kí wọ́n kópa pẹ̀lú wa níbi rálì tí a máa ṣe ní ọjọ́ àlàrúbá tó ń bọ̀ wáyé tí í ṣe ọjọ́ kẹsàn-án. kọkàndínlógún ní ọjọ́. ọjọ́ kọkàndínlógún Dhul-Hijjah, bẹ̀ẹ̀ tí yóò jẹ́ ọjọ́ kọkàndínlógún oṣù òyìnbó yóò á jẹ́ June ni. July láwa yìí. ok July, ọjọ́ kọkàndínlógún July. jọ́ mẹ́fà yìí ní lágbára ní first Muharram ní ọjọ́ kìíní 19th July àbí bẹ́ẹ̀ni njọ́ àlàrúbá tí ń bọ̀. ni yóò jẹ́ ọjọ́ kìíní ọdún first Muharram, yìí tí ń ṣe ọjọ́ kìíní ìbẹ̀rẹ̀ ọdún. pa àwọn alásàlátù. gbogbo alásàlátù ni mo ti pè. Fọ́nwàn, Korib, Nasfat, Lady Circle. àwọn ẹgbẹ́ Islam lẹ́ ń dákọ̀ ẹ wà ké sáwọn alásàlátù ẹ. gbogbo àwọn màmá alásàlátù ó bẹ̀rẹ̀ láti àsàlátù sẹ́ńtà gbòòrò àti gbogbo àwọn àsàlátù tó kù pátápátá, gbogbo wọn la pè kí wọ́n wá kó. àwọn ìlú tó bá ké má lọrin káwọn náà máa bọ̀ wá sí stadium. káwọn náà máa bọ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run á ṣe nírọ̀rùn fún gbogbo wa. Ọlọ́run á sì jẹ́ ká ṣe ọ̀pọ̀ ọdún láyé. bàbá wa ọlọ́lọ́ọ̀bá lọ́rin ṣéèwù wallahu ya'simuka minan nas la tahafu darakan wala tasha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. àwọn ní bàbá àṣàlẹ̀ fún gbogbo ètò tá à ń ṣe yìí. àwọn náà wọ́n sì fún wa ní go ahead fún tọdún ní bá a ṣe máa lọ gbàṣẹ lọ́dọọdún àti gbàṣẹ lọ́wọ́ wọn pé tọ́ wọn ní ká máa bá a lọ. wọn á ní ká máa bá a lọ nìkan kọ́ báwọn ṣe wá jòkó pẹ̀lú wa náà làwọn tó jòkó pẹ̀lú wa ń jọ mẹ́fà lónìí. tó gọ́fúnà wa nípínlẹ̀ Kwara Malam Abdulrahman Abdulrazak CON àwọn náà wà pẹ̀lú wa níjòkó torí wọn ìrànyàn wá bàbá tí ń ṣe jíra àwọn fúnra ara wọn náà máa ń jòkó ń bẹ̀. àmọ́ nǹkan kan wà ń bẹ tí a fẹ́ kí ẹnjìníà kẹsàn-án lé lórí. láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní Nàìjíríà yìí ṣẹ́ tí 1st January tó ṣe pé ìjọba àpapọ̀ declare rẹ̀ gẹ́gẹ́ bí public holiday yìí pé ọdún tuntun Gregorian calendar nù. ọdún tuntun ti Islam yìí náà táwa mùsùlùmí tá a lé ní 80% ní Kwara ó yẹ káwa náà ó ti rí 1st Muharram as public holiday. kí ni ètò tí ó wà ńlẹ̀ nípa bí ó ṣe jẹ́ public holiday fún wa torí yóò rọ̀ gbogbo èèyàn lọ́rùn. kò sí pa ń lọ ọ́fíìsì, kò síṣẹ́ níjọ́ náà, ìjọ́ nìkan náà là á sì ń béèrè. ètò wo ló wà pẹ̀lú eléyìí kẹ́ wá jẹ́ ká mọ àwọn èèyàn pàtàkì tí wọ́n kún bàbá wọ ọlọ́lọ́ àbá àlẹ́rìn àti gọ́fúnà níbi ìjókòó fẹ́ẹ̀ tá a fẹ́ ṣe jọ́ mẹ́fà yìí.
inshallah. à ń bẹ Ọlọ́run Naam. kó fi wá ṣe kòǹgẹ́ àánú ẹ̀. Àmín. wallahu waliyu tawfiq. kìí ṣe ọdún yìí la ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mọ́ bẹ ìjọba kí wọ́n fún wa lẹ́tọ̀ọ́ wa. wọ́n tiẹ̀ ti ṣe láwọn stéètì kan ara yòókù. wọ́n ṣe láwọn stéètì kan tó súnmọ́ wa. a ní gbàgbé kọ́lọ́run kó bá kẹ́ gbogbo àwọn bàbá wa tí wọ́n ti lọ, àwọn justice oríire. Àmín. àtàwọn bẹ́ẹ̀ tí gbogbo wọn sapá tí wọ́n sasẹ̀. àwọn Alhaji Ahmad Kamal. sórí bí hijira yìí yóò ṣe di. àtàwọn bàbá wa àgbà méjèèjì Sheikh Kamaluddin, Sheikh Adam àti Sheikh Adam, gbogbo wọn ni wọ́n dúró ti ètò yìí tí wọ́n fi lọ. lójú ayé wọn tí wọ́n sì fi Allahu lọ. Akbar. wọ́n á fi lé àwọn ọmọ wọn lọ́wọ́ pé ká máa bá a nìṣó. Allahu Akbar. bá a ti bá a lọ́dọ̀ wọn tí wọ́n ń kàn síjọba ń jojúmọ́ bẹ́ẹ̀ náà làwọn ọmọ wọn náà ń gbé síjọba létí. nípa kínní yìí Ọ̀ṣun state tá a tẹ̀ mọ́ rò pé wọ́n ṣe é, Ọ̀yọ́ state àwọn náà wọ́n ṣe é, gómìnà wọn èsì ṣe mùsùlùmí, àwọn náà wọ́n ṣe é, Sokoto àwọn náà ṣe Jigawa, public holiday níjọ́ first Muharram yìí kìí ṣe pé àyọnusọkọ ń ta bìlíìfù pé ó tọ́ sí wa là ń béèrè pé kí wọ́n fún wa, kọjá sí pé gbogbo ẹni tí ó kópa ń bẹ̀ kò ní sípayà pé bóyá mi ò bá padà sọ ọ́fíìsì wọn bá mi wí. kálukú ò ní freedom àti participate níbẹ̀, àtọmọléèwé àtọmọléèké kálukú la retí kí wọ́n bá wa kópa níbi first Muharram yìí. yóò sì dùn mọ́ wa gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti máa wí lọ́dọọdún kí gómìnà ó mọ̀ wulẹ̀ jẹ́ wọ́n wí lọ́dún yìí mọ́ kó gbọ́ sí wọn lẹ́nu kó sọ pé ìbéèrè tẹ̀ ń béèrè yìí o pẹ̀lú òkú Ọlọ́run mo ti sọ di public holiday láti ṣe lọ ń bẹ nù power rẹ̀ tó lè ṣe ni kì í ṣe pé kì í ṣe pé ara àbọ̀ lọ́rùn kọ́ kò sì nídìí kó gba permit lọ́dọ̀ ẹnìkan tí ó yẹ announce rẹ̀ Ọlọ́run kó jó rọrùn fún un. nígbà ń bá a tọrọ ni pé courage tí ń fi tukọ̀ Kwara Ọlọ́run má jẹ́ courage náà lọlẹ̀ torí courage là á fi tukọ̀ jọba àìmọye kọlùkọlù lọ́tún ní máa wáyé àmọ́ tí aṣáájú bá ti ní courage pé eléyìí bá ti ṣeré yóò sì júṣe Ọlọ́run kó mọ́ sàgbà fún wa ọláyà nàbíwá Muhammad. àwọn tí wọ́n bá wa kópa tá à ń retí pé wọ́n kún gómìnà wa as usual gómìnà wa náà ni chief guest of honour. Mashallah. bàbá wa mẹ́mọ́tábà àwọn náà ni chief host. Ọlọ́run kó jẹ́ ká rí wọn pẹ́. Àmín. àwọn ń retí àwọn jàǹkànjàǹkàn tí gbogbo wa náà ti bá sábà ní àwọn bíi Justice Idris Harun tí wọ́n jẹ́ retired Grand Cadi of Kwara State àwọn là ń retí pé wọ́n ṣe chairman lọ́jọ́ náà. Ọlọ́run kó jẹ́ kí wọ́n bá wa jìnnà. àwọn bàbá wa méjèèjì tí wọ́n mọ̀ wá bá wa sọ̀rọ̀ tó ṣe pé àwọn ni wọ́n ń ṣagbẹnusọ àwọn bàbá tí wọ́n ti lọ ṣéwà Habib Adam Al-Ilori à ń retí wọn wípé wọ́n wà wọ́n bá wa sọ̀rọ̀ ńjọ́ náà. Sheikh wa Hanafi Ayara à ń retí pé wọ́n wà wọ́n bá wa sọ̀rọ̀ ńjọ́ náà. à ń retí pé àwọn tí Ọlọ́run fi dá wa lọ́lá ní Kwara sínétọ̀ wa ní Kwara North à ń retí wọn pé sínétọ̀ Umar Sadiq àwọn náà wà pẹ̀lú wa. ti Kwara Central Senator Saliu Mustapha à ń retí pé àwọn náà wà pẹ̀lú wa kọ́lọ́run kó jọ́ rọrùn kódà àwọn ìyàwó ò ní gbẹ̀yìn àwọn Justice Rally àtẹlẹ́lù pẹ̀lú ògo Ọlọ́run à ń retí pé àwọn náà wà pẹ̀lú wa níjọ́ náà. àtúgbò àwọn ìyá wa ní fọ́nwà náà gbogbo àwọn ìyá wa ń fọ́nwà gbogbo wọn la retí kọ́lọ́run kó jọ́ rọrùn. tọ́ ẹ ṣe púpọ̀ irú ìjókòó báyìí mo rí i pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ wọn mọ march níwájú gbogbo àwọn ọlọ́lá wọ̀nyí tí Ọlọ́run fi ṣàṣíwájú fún wa àwọn secondary school wa àtàwọn Islamiyah school ṣé ẹ ti ránṣẹ́ sí wọn báwọn náà ṣe wá march. ètò bá ti máa ṣe àwọn subcommittee tí wọ́n wà ní charge rẹ̀ wọ́n ti kàn sí gbogbo àwọn pẹ̀lú ògo Ọlọ́run gbogbo wọn náà là ń retí pé kí wọ́n wá. ẹ ṣe púpọ̀ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ̀ ń wò wá àníyà síbi àwọn tó ń sọ pé ẹ mọ̀ tó já sọdún kankan mọ́ bá a bá ti sọdún iléyá tá a bá ti sọdún àwẹ̀ kò tó sọdún mi mọ́ rárá ọdún ń bẹ nígbà tí Quran ti lè sọ pé oṣù méjìlá lòun àpúrúfù fún wa tọ́lọ́run sọ pé oṣù méjìlá lòun recognize láti Muharram tó fi débi Zulhijjah
bọ́dún kọ̀ọ̀kan bá wa bẹ̀rẹ̀ ká pàdé ká dúpẹ́ fọlọ́run pé èyí tó parí ọlọ́run a dúpẹ́, èyí tó bẹ̀rẹ̀ ìjọ parí lójú ẹ̀mí wa ká sọ̀kọ̀ rẹ̀ láyé. Eléyìí òun èrò pé nǹkan kan ó lòdì sí ìlànà ẹ̀sìn ń bẹ. So gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ṣe wá sí tẹ́ ẹ̀ máa pẹ́ ń bá àwọn èèyàn sọ̀rọ̀, iṣu tó bá ṣe pàtàkì tí ó kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ dáadáa òun ni kẹ́ ẹ máa sọ. Àmọ́ kẹ́ ẹ bọ́ sórí afẹ́fẹ́ kẹ́ ẹ máa sọ pé ń bolẹ̀ ti rí jíra, èwo tún ní jẹ́ jíra. A bẹ̀rẹ̀ ní Kwara yìí nísìn àti Nàìjíríà lápapọ̀ láti 1980 ni. Ẹ bá wa sí ó ti fẹ́ wọ 50 years tá a ti bẹ̀rẹ̀ commencement of new Islamic calendar year celebration. Bàbá débi celebration náà ọ̀pọ̀ là ń dúfọ́ Ọlọ́run. A sì tún sí àwọn èèyàn létí ọ̀rọ̀ Ọlọ́run lórí ntọ́ ẹ̀kọ́ mọ̀ sí àti ntí ọ̀yẹ́kùn ó sì. Ẹni bá ti wá pé léyìn òní bídíà ó kù sọ́wọ́ rẹ̀. Àníyàn tá a bá fi ṣe nǹkan lọ́lọ́run máa wò kì í ṣe nǹkan a bá ṣe. So gbogbo ẹ̀yin tẹ́ ń gbé nǹkan kí nǹkan káàkiri nípa ọ̀rọ̀ ìjírá ṣíṣe, ẹ dákun ẹ lọ kánú kóńbé lẹ́yìn ẹ já sọ̀rọ̀ tí ó educate àwọn èèyàn dáadáa tí í ṣe pé tá a misinform àbí tá a misrepresent táwa jàmá mùsùlùmí bá ń ṣe. Ọlọ́run ọjà ṣe ọ̀pọ̀ ọdún láyé yóò sì gbà lẹ́sìn fún wa. Ẹ rántí o, Ọlọ́run ló pa á láṣẹ pé wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu. Ntẹ́lẹ̀ túmọ̀ sí ni pé ntí ọba so wá pọ̀ tá a jọ kan ní ká máa pọ̀ ṣù. Èyí tí ọba ti yà wá tí ó di pé à ń ṣéhùn síra wa ká máa Ọlọ́run gbà fún wa. Alága fún ètò ìjírá Professor Badamasi Lanre Yusuf, ètò sì ń lọ lọ́wọ́ bí ìjírá organization bí ó ṣe spread káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Bá a ṣe ní oríṣiríṣi bodies, àwọn ẹgbẹ́ míì ni wọ́n ń bá wa organize láwọn state míì, láwọn ẹgbẹ́ Islam míì bí Ọ̀yọ́ state nísìn nàkọ́mí ò ní organize ẹ̀, lẹ́kọ̀ọ́ nàkọ́mí ò ní organize rẹ̀. Yes, wọ́n ń ṣe dáa, àmọ́ tá a bá ní ẹgbẹ́ tó fọ́kọ́ọ̀sì ìjírá yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti máa rí ṣe tí ó sì ní fi ìkópa wa nínú ẹgbẹ́ yòókù náà sílẹ̀. Ọlọ́run ràn wá lọ́wọ́ yóò fún wa ṣe. Lásìkò tí Professor Lanre Badmus Ọlọ́run jẹ́ kí National Hijrah Organization kó tún gbòòrò sí. Adúpẹ́ pọ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ wá kí n bẹ̀ látọ̀dọ̀ yà wá Ajia Salamat, retired deputy director ní Ministry of Education. Àmọ́ fọ́n wà lẹ́ ń sojú níbi ìjókòó àwọn o. Alhamdulilayi Ọlọ́run jẹ́ ṣe pẹ́. Ẹnjìníà akíyín káàbọ̀, adúpẹ́ púpọ̀ fún yín. Jazakumullahu khairan. Gbogbo local government kọ̀ọ̀kan ní Kwara làwọn náà ó ṣe celebration. Bẹ́ẹ̀ni bàbá ti ń ṣe nílọrin kálukú náà ó sì ṣe ní gbogbo local government 16 local government tá a ní Kwara state. Kọ́lọ́nkọ́ gbà lẹ́sìn fún akọjá ṣe pẹ́ tọ̀ káwá dágbére fáwọn aráalé pé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin. Amin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.